Fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ti BBC News Yorùbá, ìlú Ìlóbù la wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú ti APC tí ó ti lọ lọ́wọ́lọ́wọ́. Ọ̀kan lára àwọn olùdíje ní abẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni Lásùn Yusuf ni ó dé sí polling unit rẹ̀ láti dìbò sí àwọn ènìyàn wọn tí wọ́n sì kí wọn káàbọ̀. Ẹjọ́ orí èmi ní ìdọ́jú mi. Ó fẹ́ fi dá ẹ lójú. Àfẹ́ tó bá máa kú nù wọ́n. Pẹ̀lú ògbọ́n. Mo tún sọ lẹ́ẹ̀kan sí àfẹ́ tó bá máa kú nù wọ́n ẹ̀mí ìṣètò náà. Ojú wa fẹ́ kẹ́ ẹ ṣe fún mi láàárọ̀ yìí. Ó lágbára díẹ̀. Ṣùgbọ́n ẹ ṣe fún mi. Nítorí kí àtijẹ gómìnà mi kó fi lè easy. Èmi àti lọ́ọ̀yà mi ẹ wá èèyàn mẹ́jọ péré láàrin yín, àwa mẹ́wàá mo fẹ́ ká lọ tó ń bẹ̀rẹ̀. Ẹ má bà wọn dùn kankan. Ẹ ti nílẹ̀. Ọ̀gbẹ́ni Lásùn Yusuf lára àwọn olùdíje ní abẹ́ òṣèlú abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú PDP tí ó lọ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gbẹ́ni Lásùn Yusuf, ọ̀kan lára àwọn olùdíje ní abẹ́ òṣèlú ẹgbẹ́ APC ní ètò òṣèlú abẹ́lé tó lọ lọ́wọ́lọ́wọ́ nínú ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ni wọ́n dé sí ibi tí wọ́n ti dìbò wọn tí wọ́n sì ti bá àwọn ọmọ ẹgbẹ́ wọn sọ̀rọ̀.
Ward 5 Unit 4 ní ìlú Ògùn òní a wà lọ́wọ́lọ́wọ́ níbi tí ọ̀kan lára àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC níbi ìdìbò abẹ́lé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ẹgbẹ́ APC tí wọ́n ti dé sí polling unit wọn láti dìbò. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ti BBC News Yorùbá, ìpínlẹ̀ Ọ̀ṣun la wà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú APC tí ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ láti dìbò yan ẹni tí á jíde fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC. Ìlú Òbú la wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní Ward 5 Unit 4 níbi tí ó jẹ́ unity ọ̀kan lára àwọn olùdíje tí ó fẹ́ ṣe tí wọ́n du ipò láti ṣe gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC, ọ̀gbẹ́ni Lásùn Yusuf tí wọ́n jẹ́ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí ní Àbújá.
Gẹ́gẹ́ bí a ṣe wò lórí fọ́nrán yìí, a rí i pé wọ́n ti ń ṣe àyẹ̀wò orúkọ. Ó ti bẹ̀rẹ̀ láti bí aago 9 òwúrọ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ ti òṣèlú APC tí wọ́n ti ń wo orúkọ wọn lórí ibi tí wọ́n bá wọn lẹ̀ sí, tí wọ́n fi ń mọ̀ bóyá àwọn lẹ́tọ̀ọ́ láti dìbò nínú ètò ìdìbò tí ó ń lọ, ètò ìdìbò abẹ́lé tó ń lọ nínú ẹgbẹ́.